Ẹ kú dédé wòye o ẹ̀yin ènìyàn wa. Ìròyìn ní ṣókí la mú wá sétí gbọ́ yín láti iléeṣẹ́ móhùnmáwòrán lámúrúdù káàkiri àgbáyé. Orúkọ tèmi ni Funmilayo Ayoola. Ṣáájú ẹ gbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Sunday Igboho kọ̀wé sí olóòtú ìjọba UK nítorí ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá. Ó sàn kí n kú sí Lebanon ju kí n padà sí Nàìjíríà lọ. Àwọn agbébọn kọlu àwọn akọ̀ròyìn, wọ́n ṣekú pa èèyàn 3. Cameroun fòfin de gbígbé ìròyìn jáde nípa ìlera Are Biya. Ìgbìyànjú ẹlẹ́ẹ̀kẹta láti ṣekú pa ààrẹ tẹ́lẹ̀ rí ní ilẹ̀ Amẹ́ríkà. Ní báyìí, ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Sunday Igboho kọ̀wé sí olóòtú ìjọba UK nítorí ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá. Ajìjàgbara ọmọ Yorùbá ni olóyè Sunday Adéyẹmọ tí àwọn ènìyàn mọ̀ sí Igboho Òòṣà ni a gbọ́ pé ó ti kọ̀wé sí olóòtú ìjọba ilẹ̀ Gẹ̀ẹ́sì United Kingdom láti dá sí ọ̀rọ̀ ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá nìkan. Àtẹ̀jáde kan láti ọ̀dọ̀ Ọláyọmí Kóìkì, agbẹnusọ Igboho fi ìdí ìgbésẹ̀ yìí múlẹ̀ lójú òpó abẹ́yẹfò Twitter rẹ̀. Ó kéde pé Igboho ti mú lẹ́tà náà dé ọ̀dọ̀ Keir Starmer tí í ṣe olóòtú ìjọba UK. Ó ní lórúkọ ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè, olórí ẹgbẹ́ ajìjàgbara Yorùbá, ni Igboho mú lẹ́tà náà lọ. Ó sàn kí n kú sí Lebanon ju kí n padà sí Nàìjíríà. Ọ̀rọ̀ yìí ló jáde láti ẹnu arábìnrin kan tí a mọ̀ sí Adéọlá tó ti gbé Lebanon fún ọdún 5 tó sì ń ṣiṣẹ́ ilé fún ìdílé kan ní Beirut. Ó wí pé òun ní ìyá tí ń ṣàárẹ̀ àti bàbá nílé, pé ta ni yóò bójútó wọn tí yóò sì bá òun san gbèsè òun ní Nàìjíríà, pé ó pé òun kóun kú sí Lebanon ju kí òun darí wálé lọ. A ti gbọ́ wípé àwọn ọmọ Nàìjíríà tó wà ní Lebanon ti sọ wípé tí ìjọba Nàìjíríà bá fi ọkọ̀ òfurufú ránṣẹ́ jù bẹ́ẹ̀ lọ tí wọ́n sì wá láti gbé wọn kúrò ní Lebanon, ọ̀pọ̀lọpọ̀ àwọn ni kò ní wọ ọkọ̀ bàálù náà. Wọ́n wí pé ó tẹ́ àwọn lọ́rùn pé kí àwọn dúró kí àwọn sì kú sí Lebanon ju kí àwọn padà sí orílẹ̀-èdè bàbá àwọn lọ. Agbẹnusọ fún iléeṣẹ́ ìjọba tó ń rí sí ọ̀rọ̀ òkè òkun ní Nàìjíríà jẹ́ kó di mímọ̀ ní ọjọ́ 11 oṣù kẹwàá pé 70 ènìyàn ló ti forúkọ sílẹ̀ nínú èèyàn 2,000 tó wà ní Lebanon. Àwọn agbébọn kọlu àwọn akọ̀ròyìn, wọ́n ṣekú pa èèyàn 3. Àjọ tó ń rí sí eré ìdárayá aláfẹsẹ̀gbá lórílẹ̀-èdè Nàìjíríà NFF ti ránṣẹ́ ìbánikẹ́dùn sí ìdílé akọ̀ròyìn SuperSport arákùnrin Kọ́láwọlé Ọmọnìyí àti èèyàn 2 tó pàdánù ẹ̀mí wọn lásìkò ìkọlù àwọn agbébọn. Ìṣẹ̀lẹ̀ náà wáyé lójú ọ̀nà Ayoola sí Pelu ní ìpínlẹ̀ Anambra ní ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ 8 oṣù kẹwàá ọdún 2024. Nínú àtẹ̀jáde kan tí NFF fi léde lọ́jọ́ Àbámẹ́ta fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ pé ayàwòrán, ọlọ́pàá àti dẹ́rẹ́bà ọkọ̀ náà ló pàdánù ẹ̀mí wọn. Àwọn olóògbé yìí ló rin ìrìn àjò nínú ọkọ̀ SuperSport nígbà tí àwọn agbébọn náà ṣínà ìbọn bolẹ̀ fún wọn lásìkò ìrìn àjò wọn lọ sí ìlú Uyo
ní ìpínlẹ̀ Akwa Ibom láti lọ ṣe ìròyìn nípa ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin Nàìjíríà àti Libya. NFF nínú àtẹ̀jáde náà ní èèyàn 8 ni ó rí dóòlà tí 2 sì ráyè sá lọ, ṣùgbọ́n wọn kò rí èèyàn kan láàrin wọn. Ṣáájú ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra kéde pé wọ́n rí èèyàn 6 dóòlà lọ́wọ́ àwọn ajínigbé. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà SP Tochukwu Kenga ní akitiyan ń lọ lọ́wọ́ láti dóòlà èèyàn kan tó di àwátì. Ààrẹ NFF Alhaji Musa Gusau ní ìṣẹ̀lẹ̀ náà bani lọ́kàn jẹ́ púpọ̀ bó tilẹ̀ jẹ́ pé orílẹ̀-èdè Nàìjíríà borí ìfẹsẹ̀wọnsẹ̀ náà. Ó ní bẹ́ẹ̀ ni a borí ìfẹsẹ̀wọnsẹ̀ náà, ṣùgbọ́n a pàdánù èèyàn 3 tó sì dùn wá jọjọ. Àdúrà wa ni pé kí Ọlọ́run tu àwọn ẹbí olóògbé nínú. Cameroun ti fòfin de gbígbé ìròyìn jáde nípa ìlera Are Biya. Bí ojú akátá bá léwo, kì í ṣe ẹnu adìyẹ ló yẹ ká ti gbọ́. Èyí ni àwọn aláṣẹ lórílẹ̀‐èdè Cameroun ṣe pàṣẹ fún àwọn akọ̀ròyìn ibẹ̀ láti má gbé ohunkóhun tó ní í ṣe pẹ̀lú ìlera ààrẹ wọn Paul Biya jáde mọ́. Àṣẹ yìí ló wáyé lẹ́yìn tí àhesọ tó gbòde pé ààrẹ Paul Biya ti jáde láyé. Mínísítà ọ̀rọ̀ abẹ́lé ní Cameroun Atanga Nji ṣàlàyé pé ìròyìn ẹlẹ́jẹ̀ tó ń sọ nípa ikú ààrẹ náà da omi àlàáfíà ìlú rú, ó sì kó àwọn ará ìlú láyà sókè. Ó ní a ti fòfin de gbogbo ohun tó bá jẹ mọ́ ìròyìn nípa ìlera ààrẹ, pé oníròyìn tó bá tàpá sí àṣẹ yìí yóò fojú wi iná òfin. Kò sí ẹnìkan tó tún fojú kan ààrẹ Paul Biya ní gbàgede mọ́ lẹ́yìn ọjọ́ 8 oṣù kẹsàn-án ọdún 2024 tó bá wọn péjọ síbi ìpàdé kan tí ó wáyé ní Beijing lórílẹ̀‐èdè China. Èyí náà ló fà á tí ìròyìn nípa ipò ìlera rẹ̀ pé ó ti papòdà fi ń jà ròhìnròhìn. Ìgbìyànjú ẹlẹ́kẹta láti ṣekú pa ààrẹ tẹ́lẹ̀ rí ní ilẹ̀ Amẹ́ríkà. A ti gbọ́ wípé ìgbìyànjú láti ṣekú pa Donald Trump ni ó ti já sí òfo ṣáájú ètò ìdìbò sí ipò ààrẹ ní ilẹ̀ Amẹ́ríkà ní ọdún 2024. Arákùnrin tí ó di ìhámọ́ra ìjàmbá ní ọwọ́ ti tẹ̀ lẹ́bàá ọ̀gbun Coachella níbi ìyíde ìpolongo ìdìbò ní ọjọ́ Àbámẹ́ta tí ó kọjá yìí. Olórí ẹ̀ṣọ́ aláàbò Chad Bianco ṣàlàyé bí ọwọ́ ti tẹ afurasí ẹni ọdún 49 Funmilayo tí wọ́n dá dúró lẹ́nu ìloro tí kò ju bí ìlàjì máìlì sí gbàgede ìkéde ìpolongo ìdìbò tí wọ́n sì ti fi sí àhámọ́. Mila, ẹni tí ó kó àwọn onírúurú ìbọn àti ìwé ìròyìn, gbìyànjú láti rékọjá nípa lílo ayédèrú àmì ìdánimọ̀ oníròyìn pàtàkì. Bianco, ẹni tí ń ṣe agbárùkùtì Trump, ṣàlàyé pé ìwà tí ó mú ìfúnra dání eléyìí tí afurasí náà hù ni ó ta wọ́n lólobó, tí ó sì mú kí wọ́n ṣe àyẹ̀wò inú ọkọ̀ afurasí náà tí wọ́n sì rí oríṣiríṣi ìbọn nínú rẹ̀. Bianco sọ pé ó ṣeé ṣe kí a ti dènà ìgbìyànjú mìíràn láti ṣekú pa Donald Trump. A gbọ́ pé pẹ̀lú bí ọ̀rọ̀ náà ti le tó, wọ́n dá arákùnrin Mila sílẹ̀ pẹ̀lú owó onídùúró tí ń ṣe $5,000 láìpẹ́ lẹ́yìn tí wọ́n gbé sí àhámọ́ ọlọ́pàá, tí wọ́n sì sọ pé kó farahàn ní ilé ẹjọ́ ní ọjọ́ 2 oṣù kínní ọdún 2025. A rí wípé ìṣẹ̀lẹ̀ yìí ló mú ìpèníjà bá ètò ààbò lórí ètò ìkéde Donald Trump, tí ìṣesí Mila sì wà lábẹ́ ìwádìí ìjọba àpapọ̀ ilẹ̀ Amẹ́ríkà. Ṣùgbọ́n
Miller kò tíì sọ ọ̀rọ̀ kankan fún àwọn agbófinró. Kí n tó parí ìròyìn yìí, a mú wá fún yín pé Sunday Igboho kọ̀wé sí olóòtú ìjọba UK nítorí ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá. Ó sàn kí n kú sí Lebanon ju kí n padà sí Nàìjíríà lọ. Àwọn agbébọn kọlu àwọn akọ̀ròyìn, wọ́n ṣekú pa èèyàn 3. Cameroun fòfin de gbígbé ìròyìn jáde nípa ìlera Are Biya. Ìgbìyànjú ẹlẹ́ẹ̀kẹta láti ṣekú pa ààrẹ tẹ́lẹ̀ rí ní ilẹ̀ Amẹ́ríkà. Báyìí ni a parí ìròyìn yìí. Iṣẹ́ lòògùn ìṣẹ́, ẹ jẹ́ ká múra síṣẹ́. Funmilayo, Ayoola ló ti ń ròyìn. Ká fire pàdé.